Gateman Kasali, ayé yẹn máa bàjẹ́ ni. Ta ló sọ fún kó tó mu? Nobody. So gbójú gbáyà ó dẹ̀ mú owó lọ fi rí aṣínṣìn. Don't do that again. Ìwà ò lè níyàn. Ní sùúrù. Stop it now. Stop. Akílẹ̀ tó fi ń nọmọ bẹ́ẹ̀ fún mi fi sílẹ̀ jọ. Àwọn fẹ́ ṣe lè ṣe ni. Ìwọ náà kí ló dé tó mówó láì sọ fún dádì ẹ̀? Next time you don't do that, okay? Yes, Mom, sorry. Now tell me you're sorry. Sorry for yourself. Ẹ máa ń báyọ̀ ọmọ jẹ́ òun nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ ọmọ jẹ́ òun nìyẹn. Oh, I'll join you soon, okay? Wàá dẹ̀ báyẹ̀ ẹ̀jẹ̀ sí. Bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ ọmọ jẹ́ nìyẹn, ìyá bí ti ń sí. Hasan, kí ló ṣẹlẹ̀? 100 naira. Torí 100 naira ló ṣe fẹ́ nọmọ pa fún mi. Kí ló dé? Ṣé irú owó ni ẹ ni? Ṣé wọ́n ní kó má fi owó ṣe nǹkan dáadáa láyé ẹ ni? Ṣé wọ́n ní kó má ná owó láyé ẹ ni? Ní ọmọ tó bí 100 naira. Kí a gbá ọjọ́? Ó parí tó lé ní 100 naira. Láti bí 100 naira, á di 200. Láti bí 200, lábọ̀ tá lọ jalè, á lọ jẹ́ òní. Má sọ yẹn lọ́wọ́. Ojú ẹ ló wá ṣe. Ọmọ tẹ̀mí ò ní jalè lágbára Ọlọ́run. Ọmọ mi ò ní jalè. Ayé ò ní bàjẹ́. Ẹranko òṣì. Ọlọ́run ní jẹ́ kọ́mọ tí tẹ̀mí jalè. Ọmọ mi ò ní jalè. Ìwọ náà dẹ̀ ní jalè lágbára Ọlọ́run. Ayọ̀ tó yín ti. Ará ilé ò gbádùn àwọn èrò ọ̀nà kò gbádùn àwọn tọ̀tún tó ṣe ń pariwo àwọn ìjàpá eléyìí màmá lé. Bámi màsáàjì rẹ̀ jẹ́ yóò fà ìkọ́tọ̀ àwọn dédé rójú ẹ̀ lẹ̀. Iṣẹ́ kí ni wà? Mo ojú ọ̀pẹ. Sorry there. Thank you. Sorry. Yo, jẹ́ ó kíkì o. Jẹ́ kó ṣe kí ni, jẹ́ kó kíkì dáadáa. Ètò mọ̀ pé àwọn obìnrin ìjọ̀gbọ́n wọn máa ń pọ̀ dé. Ṣùgbọ́n ìmọ̀ sí sọ fún mi náà pé ìgbà tó máa kékeré ìjọ̀gbọ́n yẹn kò ń ṣe kékeré. Ẹgbẹ́ tó sọ̀rọ̀ ìgbà tó wà kékeré ṣé ó ti wá fìjọ̀gbọ̀n sílẹ̀ ni? Ìwọ tó yẹ pé middle name báyìí ìjọ̀gbọ̀n ni. Ìjọ̀gbọ̀n so òun sọ mí lẹ́nu nìyẹn. Ìjọ̀gbọ̀n kọ́ ni mo ní akíkanjú ló ń pẹ̀lú ẹ̀. Because ilé ayé yìí ọmọkùnrin tó bá ti wà kó tóbi nìkan ni tí ó bá ti ní akíkanjú oríṣiríṣi ẹ̀gbin táwọn máa fi lọ. So ìjọ̀gbọ̀n yẹn. Ọkú ẹ bá màsáàjì ẹsẹ̀ wa. Ṣé tẹ̀sẹ̀? Ẹ bá mi ṣe. Wo tó bá ṣe wù ẹ́ òun ni bó ṣe lò mí lẹ́nu. O ti ń fọ̀rọ̀ bò mọ́lẹ̀ bá mi màsáàjì ẹsẹ̀ yẹn àti pé bí mo ṣe wà yìí kò tiẹ̀ wá ń wù mí kí n ṣe oúnjẹ kankan nínú ilé yìí. Ọkọ mi ká jáde ni oyè take me out give me a nice treat
kí n jẹun kí n ọ̀dà kí n jókòó kan gbóúnjẹ wá fún mi kí n jẹ́ ká lè padà máa bọ̀ lé màá lo ẹyọ tílẹ̀ máa fi ṣùn á máa sáyẹn sẹ́yìn. sórí gbogbo nǹkan tó bá ti fẹ́ ṣe léni ìwọ ló lè mi fílẹ̀ fún ẹ ó wá lè dọ̀la o kí n jáde láàbù náà bọ̀ eléyìí mo yàn dé alẹ́ fún ẹ lẹ́yìn ẹsẹ̀ kí ló tó fẹ́ ṣe. tí ẹ ṣe máa ṣe lé iná mo máa lo ẹ tílẹ̀ máa fi mọ́ yẹn. fàáṣà sórí lílo yẹn ló kéré jù tó bá tún ní nǹkan mi tí mo tún máa bẹ̀ ṣe lẹ́yìn mi máa ṣe jíjáde ọlọ́gbẹ́jáde sórí ọ̀rọ̀ ọ̀dà ọ̀nà ọ̀dà yẹn ṣé o mọ̀ pé tá a bá jáde ìwọ máa họ́dà èmi náà máa họ́dà sórí owó pléètì kan èmi àti tá a bá fi dáná nílé àjẹ lẹ́yìn àjẹ lálẹ́ kódà àtúnjẹ lọ́la ọmọ náà àtúnjẹ pàápàá. Azan wọ́n ti fi owó báyìí wọ́n ti fi ṣí ẹ́. tó bá jẹ́ tó owó yẹn ó ti mọ̀ pé lẹ́yìn owó tún ni. ìṣirò yìí ṣáá ni tí ó fẹ́ gboyè ń di ẹ̀ ni. sórí wálé gbogbo nǹkan tó ṣe wá kan tí bá ní pé god kò lè wọ iṣẹ́ rẹ̀ kí ni mo sọ kò lè ṣe iṣẹ́ rẹ̀ no sórí wálé sórí o mọ̀ ọ̀kan mi pé ìkọ́sí méjìlá ẹni ò lè ní tí èèyàn bá jáde kò sí nǹkan tí mo lè fi ojú ọ̀rẹ́ mo ò lè fi owó mi gbá àwọn iṣẹ́ rẹ̀. Sórí èmi kọ̀ fẹ́ tẹ ọ̀la pé ó ti gbé dìde wá síwájú rẹ̀ lẹ́wọ̀ ọlábìnrin lára no matter what ẹni tí kúrò kò ṣe fún wọn fọlọ́ lọ́nà. àwọn ìyá tó bí lọ́mọ wọ́n ti wá mo ní mi ò lè ẹ́bà ìyàwó mi gan wọ́n gbà mí sọ lórí ẹ̀mí lè ẹ́bà kò lè ẹ́bà iṣẹ́ ní iṣẹ́ yìí kò lè wọ́n mọ̀. ìwọ náà wọ́n á lọ ṣiṣẹ́ nígbà yìí 4 years ṣiṣẹ́ ní láàrin 4 years tó fi ṣiṣẹ́ nígbà yìí ti jáde tó ẹ̀ bí wàá rí. àwọn sọ first time tó máa ń bọ́ ṣe lè rí rí. first time tó máa jalè rí tó máa jalè ojú ọ̀gá ẹ̀ lówó. rárá omi ìjáde. báwo lówó ṣe wá miss nínú owó tí ọ̀gá kò lè lọ́wọ́. èlé lówó tó tẹ̀ miss nínú 4,500. èlé ni salary tẹ̀. 35,000 salary tó gbà. Ìwọ́n tẹ̀ mọ̀ lọ ṣùgbọ́n máa pè é padà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa mọ̀ ọ̀rọ̀ kan lọ́sẹ̀. ọ̀gá mi ṣe ní ìlà àwọn ọmọ tó kó jọ ẹbí ẹrú ló dé sí ọmọ ilé ń gba 35,000 salary ó dẹ̀ misplace 4,500 naira ó pé lò ó kú 30,500 naira. ó dẹ̀ kájí bí kúrò lẹ́dí kúrò ní iléeṣẹ́ yìí. Wálé. ìtọ́jú ọ̀nà kúrò Wálé. Hasan. o lè forgive ẹ kó fún second chance. láti ọdún tó ti kú kí ni nǹkan tó kàn rí wípé bóyá téèyàn bá ṣe fún mi mo lè bá ìran tó yẹ. èmi mọ̀ kó lè pa àwọn fún owó. mo mọ̀ kó fẹ́ owó kó mọ̀. ló fi ọ̀rọ̀ owó lẹ̀ lóòótọ́ tó bá ní mo láìkì owó mo mọ̀ pé mo láìkì owó anything you do when you do. That feeling at the 45, at the 45, at the 45, at the 450, at the 450, at the 4.5. ó mọ̀ dáadáa fún ṣọ́ọ̀bù àmàlẹ́ kò gba tíkẹ́ẹ̀tì kò já fún ààrẹ kò ta torí kò ti mọ̀jú owó jù ó mọ̀ ṣírò ó máa ń calculate bí ATM tí ó kì í ṣe mistake ó jáde. mo pe ọ kí n bọ̀ sọ̀rọ̀ nítorí pé ọ̀ ń padà sí sùkúù lọ́la tó o bá délé ìwé yín bẹ̀rù Ọlọ́run fa ọgbà iléèwé gíga ọgbà ibi téèyàn ti lè ṣoríire ọgbà ibi téèyàn ti lè ṣeré ibú ni. Àmínà bọ́bọ́ sọ́njú ní pé tí ń bá pálapàla lọ́rẹ̀ ọkàwé mọ́nu o ìwé rẹ̀ tánu o sórí inú ọgbà iléèwé oríṣiríṣi nǹkan ní máa bẹ́ẹ̀bẹ́ àwọn èèyàn máa ń ṣẹgbẹ́ òkùnkùn àtobìnrin àtọkùnrin ní wá ń ṣe ní ìsìn. ìkan wà tí ẹni ń ṣe pátá bíláàkì àbí kọ́mù bíláàkì àbí. black bra ló máa ń pè. ọmọ tí ń jẹ́ ọmọ black bra àbó ń ṣe. àwùsù bẹ̀rẹ̀. báwo bá ṣe ọ̀wọ́ ná kí n sòó tọ̀rọ̀ fún ọ̀wọ́ ná
tó bá lo ìjáàbù nílé tó lọ rẹ̀ ṣe bláìbláì ní sùkúù ọwọ́ náà bá èmi ò sì gbọ́dọ̀ mọ́ sòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ọ. ìjẹ́ mùsùlùmí ó tóbi fá ó ṣe pàtàkì o láti ẹ̀ láwọn obìnrin ẹ̀yìn sàrístò wọ́n ní obìnrin kékeré tí bá ń tẹ̀lé ọkùnrin tó dàgbà èyí ò lẹ́ ń pè lárístò má sàrístò tó bá sàrístò ọwọ́ náà kí n ṣe ó tọ̀rọ̀ fún. wá máa lò gbésí ayé rẹ pé bí bàbá mi àti ìyá mi ò bá ti rí mi ọlọ́run ọba dẹ́dà ń kọ́ ṣé kò rí mi ni. ọlọ́run ọba ní òun ọlọ́run òun ò tíjú ẹnì kankan àfẹn tí bá ń páyà òun ọlọ́run iná akramakum ìdálàyà ti kọ́ kún jẹ́ olùpáyà ọlọ́run ọmọ mi máa kírun rẹ déédéé máa kí sásìkò ó kìlọ̀ fún ọ n tí mo ní ń bọ́ sọnù. ẹ ṣe àfà àfà àwọn ìjáàbù mi ti gbó mo dẹ̀ máa rà ní òkè. kò sábúrú mo ìyá rẹ ti ra àwọn nǹkan di ọnu kọ́ńbọ̀dù tẹ́lẹ̀ kó tó dé láti sùkúù ẹ yóò kó fún ọ kó wá ní tí mo ní kọ́ bọ̀ ọ̀rọ̀ àwọn náà kó kó ìròyìn náà fún ọ. ṣùgbọ́n last time tí a lọ fún ṣòro mo fi máa padà pé owó yẹn tó máa ṣí àwọn owó dàbí pé o lè ṣe ní 30-70 lóòótọ́ wọn ní owó but kàn wọ́n ti pé ẹ̀yin mo ní idea ẹ̀yin wọn á bá ẹ pé entertainment industry náà ó ń dùn o tàbá lè go into music industry náà pé a máa rí owó tàbí bẹ̀rẹ̀ ṣòro nígbà tó bá ẹ ṣe ń ṣe náà everything lọ fine but mo máa wò pé owó tí wàá pín ó yẹ kó jẹ́ bíi 40-60 but bí ṣe máa fojú inú ṣí ẹ̀ fúnra mi mo rí pé láìpé 30-70 lè ṣe kò lè yẹ kó dẹ̀ rí bẹ́ẹ̀ èmi àti ẹ ti kúrò nínú pé bóyá o employ me we are friends and we are business partners as well but bó ṣe wá gbé àwọn ohun ìrọ̀ kò rí mi. lóòótọ́ 30-70 ṣe owó but ìwọ fún rẹ mọ̀ pé èmi ni mo ń ṣe owó lóòpẹ́ ọ̀rọ̀ mi lọ́pàá rẹ̀ tí ó bá sí wọ náà kò lè ṣe mí tí ó bá dẹ̀ sí kò lè sí wọ àmọ́ sórí for now yẹ ká yìí máa ṣe ní 30-70 tó bá yá ó máa ní 40-60 mo ṣe lórí ìwé fún mi but for now jẹ́ kó wà ní 30-70. yẹ kò trust ọ̀rẹ́ pé for now jẹ́ kí for now ó tètè máa di later kò ti yẹ kó bá mi adjust ẹ̀. kò sí wàhálà. very soon 40-60. sí wàhálà. ọmọ ṣe ìjàpá fẹ́ mi ní gẹ̀ẹ́sì àwọn láti mọ̀ tó ti mo jẹ́ lọ́yẹ̀ ọ̀pọ̀ tó yẹ aláwọ̀ make sense. alẹ́ ọ̀kọ́tọ̀ ó máa ń ra ẹ̀rọ méjì ọmọ kan alẹ́ rẹ̀ tàṣẹ ọmọ méjì sí ilẹ̀. báwo ni ẹ bá mi gbé kó bá máa fún lóko bá mi rà fúnra mi ohun tó ń mú mi jẹsẹ́ mi ni mo lẹ jẹ ọ̀tọ̀ òun gbọdọ̀ náà kò lára jẹranwọ́ méjì àti. ó máa wọ̀ rí màá rà fúnra mi ṣé problem wà nínú yìí. ọmọdé ìdájà rí secretary. hello Khadija fara balẹ̀ báwo wọ́n ṣe ń gbọ̀ báyìí. ìyàwó mi àṣà tẹ́lẹ̀ àwọn mi mo ń bọ̀ ọ̀lẹ̀ máa rí omi ta. àṣà mo ń bọ̀ àṣà. ọ̀yẹ́ wọ́n dúró ìlú ẹ̀tàn kásán ṣé wàá ókè. wọ́n wá rẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé ẹ̀gbẹ́ ẹ̀ ni àbí inú àbí bóńbẹ́. wọ́n wá òkè. ẹ̀rọ pọ̀ dìde náà. kí ló dé tó fi já wọlé bẹ́yẹn. I'm fine mo wá òkè kí ló ṣẹlẹ̀. Are you sure, baby? mo wá òkè bẹ́ẹ̀ mi lò wó yìí. in fact à ń wo àwọn aṣọ kan online. Kọ́díjà tó pè mí sí i ó ní kí n ṣe àwọn abúlé o pé àǹtí òun orí fọ́ kíní kan ṣe o. o mí nì ṣé torí ẹ̀ ló ṣe wá ń sáré bọ̀. for babe no time. orí lásán ló ń fọ́ mi mo dẹ̀ ti lo oògùn àti pé kò sọ fún mi pé òun pè é ṣé mo rán ẹ iṣẹ́ kí ló dé tó ń gbẹ̀mí ẹni ẹlẹ́ni gbóná. Ẹ ṣe
excuse wa ní bó ti ṣe bó ti pè wọ́n wálé. Inú orí lásán ló fọ́ mi bó dẹ̀ ti lògùn ìfẹ́ àtàjọ ń wo àwọn aṣọ kan online ní báyìí. Ẹ̀rù sì bà mí o. In fact, mo fi wálé lẹ́sọ̀ ọ́fíìsì. Ọkọ mi ò ṣe. I'm grateful. O ṣọ́ wà ókè. Mo wà ókè. Ṣó dá ẹ lójú pé wà ókè? Àbí ká máa lọ hospital? Azan mo wà ókè. Mo wà ókè ilé tẹnu ẹ̀ ń gbọ̀n tí gbogbo ara ẹ̀ ń gbọ̀n yìí. Tó bá yẹ kówó lọ pé ẹ̀fùn sí àní rójú ẹ̀ lẹ̀. Kí ni? Kí ni? Èwo ni ọ̀rọ̀ orí pẹ̀lú ọ̀rọ̀ ara òyà ní ìtàn sọ ẹ̀? Ó tó ọ̀rọ̀ ni. Ìyẹn kò lè sáré wálé báyìí. Iṣẹ́ kí ni mo bá? Ó mọ̀ pé anything tó bá ti pattern mọ́rọ̀ ìyàwó mi mo pè kí n ṣe rí. Ó ṣe ọkọ mi. Thank you. Thank you so much. Ó ṣe gan. So manager, should we discuss everything? Yeah. Bàbá ó ti ṣe sọ ti sẹ́fìtì fún ọ sọ wá ní pé ẹlẹ́ka lójú sí ọ̀sán kí ẹ ká máa bọ̀ ká wá fi kàtẹ́ wá fi yẹn ká wá rí ní sùn. So TV advert, radio advert, gbogbo ẹ̀ tí ń lọ lọ́rùn. Even náà lára àwọn tí mo bá sọ̀rọ̀ kan wọn tí mo ṣàlàyé fún bàtọ́ rí pósítà lọ́wọ́ bá ní Ṣàkúrà ṣe nìyẹn àwọn ti gbádùn ẹ̀kọ́ Nàìjíríà àwọn gbádùn ẹ̀ Mùṣín àwọn gbádùn ẹ̀ Lágége àwọn gbádùn ẹ̀ nílọrin àwọn gbádùn ẹ̀ Kánò. Lọ́wọ́ yìí tún gbá wọn léṣe àgbọn ó máa kọjá kìkì o. Ó ṣọ́ bàbá Ọlọ́run. Ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣé rí security show yẹn mo fẹ́ kó tight ṣé Yorùbá mi yé èmi mo mọ nǹkan tójú mi máa ń rí àwọn local show tá à ń ṣe níbà ìbọn òun ló lọ yẹn ní tó máa ń fojú ẹ̀ rí tó ń fojú ẹ̀ rí ibẹ̀ yẹn mo fọlọ́ ń bẹ̀yìn ẹ jẹ́ kí kó tight kí security yẹn tight. Ó dùn mí pé mi ò ṣe fídíò kọ̀ọ̀kan láwọn tí wọ́n ń ka ẹgbẹ́ ní security aspect even from the airport because my welcome me. Àwọn kọ́mẹ̀tì ń gbọ́ lórí ìránṣẹ́ àṣọ láti ó wá fún èmi náà ní ìwúrí pé gbọ́ a ṣe Dubai a rí pẹ̀lú wọn rẹ̀ a ṣe Cairo a lọ sí Malaysia mo wo gbogbo ìtajà lọ́wọ́ àbẹ̀rẹ̀ pé wọ́n tọ̀ tábàtẹ̀ wá gbìyànjú pé tábàtẹ̀ wá gbà ká wọ orí yankí yẹn because mo wọ pé àwọn èèyàn wá pọ̀ ní àwọn èèyàn wá pọ̀ ọmọ Nàìjíríà pọ̀ yankí gan. Wàlẹ̀ ṣe. Ọkọ̀ ọ̀fẹ́ ló sọ pé yankí àbí ó wá láti mọ̀ pé ká lọ sí yankí àbí ìṣó lọ sí yankí. Ṣé bówó làwọn wà? Mo dẹ̀ mọ̀ wípé ìwọ ò ní ṣe àwọn àtìtò yẹ pé àmàdọ́hùn àmàṣọ́ọ̀tì mo rí ẹ̀rí ẹ̀fún kan sí ẹ̀. Tó bá ti jẹ́ tìyẹn wọ́n ní ní àwọn tá lè gbé tó máa fún ọ náà tó bá fẹ́ lóhun tá lè máa ṣe kí ni tá máa rí owó ọmọ pé owó ni ó lè fa wàhálà. Ó kì í jẹ́ owó tá lè gbé lọ náà àmì àwọn olùwọ̀n kan lọ́dẹ pé lọ́wọ́ yìí wọ́n sọ léjì lọ́dẹ pé àwọn ọ̀gbọ̀dọ̀ ilẹ̀ Amẹ́ríkà náà fẹ́ para wọn pàṣẹ náà wà ń bẹ̀. Pàṣẹ lọ́wọ́ yìí gbogbo ẹni gbé ẹ̀ tó bá ti dé wọn bá ti rí pósítà aláyé ni. Small doctor ó jáwèrè lọ́wọ́ ìdè wọn dẹ pé wọn dẹ ń wá ọmọ yẹn ti ṣá wọn wá gan wọn bá fi lè kó wọn lọ àti dìbì lóní àdá àdè short àdì. Ló bá ti jẹ́ bẹ̀ ṣiṣẹ́ lọ. Kí n bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ báyìí sí mi láti láti bẹ̀rẹ̀ àwọn àdéjẹ́sì bọ́ọ̀lù ọmọ déètì ti pàṣọ ní tẹ́lẹ̀ ìdí tẹ́lẹ̀ ìdí ó máa pọ̀ fún ní owó ọkọ̀ mi tí máa fi lè kó sí mọ́tò mi. Àbọ̀ olówó tí ò mọ wọn ni. Ṣòrí last time tí mo lọ sí fún mi ó ti rà ní mọ́tò ìgbà káwọn jọ́sì ọ̀gbọ́n ṣòfin mo lè kó 15,500 mọ́tò mi máa dé gbogbo. Wọ́n dé gbogbo. Ilé ìdẹ́gbẹ̀ẹ́ sí mo ṣe máa mú àwọn òun gbọ́dọ̀ jẹ́ pé everything gbọ́dọ̀ fi ilé ìṣòwò ẹ̀kú. Tó máa fi lọ bí tó ń lọ. Ó gbọ́ tí mo kálẹ̀ fún mi. Mọ́lẹ́dọ̀ máa ń jà lọ́sí. Mo wá nígbà. Nígbà tí bẹ́ẹ̀ dọ́dọ̀ ọ̀yàn máa tó fún wọn. Kí ló ṣe é náà? Kí ló? Fíre kó sínú kí ní àjọ. Wálé. Wálé. Kọ̀wé sí ẹ lọ́wọ́ náà ó fún mi bá mi tọ́jú ẹ̀ bá bẹ́ẹ̀ mi lè gbé mi fẹ́lẹ́ rà sí fún àwọn ìjọba délé ìlú Amẹ́ríkà. Kò fi kọ́bọ̀ báwọn ṣeré kò fi kọ́bọ̀ fi ṣeré ẹ dákun Ìjàpá ẹlẹ́yìí màmá gàgídé ni ó dẹ̀ṣẹ̀ kùkù Ìjàpá ní bọ̀dá wa. Olóṣù dáná kíṣìn. Iṣẹ́ kí ni kọ̀ríjà ti ṣe? Ó ti di bẹ́ẹ̀ ń ṣe yàbí.
ó sì ní bẹ́ẹ̀ kémi gbà. Sorry, but Khadijat. Ma. Àmọ́ kò ló ṣe kàwé lọ́wọ́. Mo ń dáná lọ́wọ́. Mo dẹ̀ ti mẹ́sà rẹ̀ ọ́. Bá mi kí ni wọ́n jọ. ẹ má bínú ẹ̀yin náà àbí tí wọ́n àbá yín tọ́jú ẹ̀. Má bínú. ẹ pẹ̀lẹ́ student. Ó ṣe. Kí ni? Azan, òde ìjọ nítorí ọ̀rọ̀ jẹ́ ká gbọ́ ọmọ ọ̀dọ́. I need ọmọ ọ̀dọ́. I need someone to assist in the house. Gbogbo iṣẹ́ orí mi ló wà àti Khadijat. Consider àwọn ọjọ́ tí kò ní sílé. Èmi nìkan ni màá tún lè ṣe. Màá ṣe oúnjẹ, màá tún mójútó ọmọ. Jẹ́ àgbọ̀ ọmọ ọ̀dọ́. Baiza. O náà ń disturb. Iṣẹ́ kí ló gbà? Àti wípé kí o fi gbogbo kó fọjọ́ ayé kó fi kà tó bá máa mọ̀ wá mú ọmọ tèmi jẹ́ ń wúyẹ ọpọlọ ẹ̀ sáà kó fi wọ́n náà kàwé ó máa mọ̀ wí mọ̀ ṣebí kọ́ dídá. Jẹ́ ká fún ní time. Jẹ́ ká fún ní time. A mọ̀ pé ó mọ̀ ìbọ̀. Jẹ́ ká sì tún fún láyè kó tún ka nǹkan tó yẹ kó kà. Jẹ́ àgbọ̀mọ ọ̀dọ́. Azan tó bá ti débi ọ̀rọ̀ owó báyìí tó bá mú ẹ báyìí wàá máa yọ́ bọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọmọdé ò ní lè wọ̀. Kí ni reason? Because tàbá máa gbọ́ ọmọdé ń sìn gbogbo tó yẹ kó máa ṣe fún mi nílé kò ní lè ṣe mọ́. Ó máa wá ya ọ̀lẹ. Iṣẹ́ tó máa fi ya ọ̀lẹ kò ní ṣe kó. Ṣé o fẹ́ mi fún yàrá? No, kò ṣe bí kọ́mọdé máa dáná fún mi iṣẹ́ yà. Ọmọ ọ̀dọ̀ lè dáná fún ẹ. Jẹ́ àgbọ̀mọ ọ̀dọ̀. Jẹ́ àgbọ̀mọ ọ̀dọ̀. Ó dárú rò ó. Jẹ́ àwọn nǹkan tí mò ń ṣe. Fi mí lẹ̀. Khadijat! Faiza! Ìyàwó àtọmọ àtàbúrò tó lọ lọ. Ta ni mo fẹ́ pè? Subhanallah. Alanisha. Ora la wa ni pẹ̀lẹ́. Oya, jẹ́ ká gbàdúrà. Alhamdulillah rabbil alamin. Maliki yawmiddin. Iyyaka na'budu wa nasta'in. Ihdina as-siratal mustaqim. Àfà, mo fi fún yẹn, mo fi sí inú ilé. Mi nǹkan mẹ́ tó wọnú ilé tó dẹ̀ mú fún yẹn. Mo dẹ̀ wá fún yẹn, mo pè wọ́n ti pa. Torí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ yín, tẹ́ bá lè bá mi mú un. Mo fẹ́ jẹ́ kẹ́ bá mi mú lè ní kẹ́kọ̀ọ́ bá mi wò kẹ́ bá mi wò bóyá lùkúrò lè máa ṣàbóyá kínní ni kẹ́kọ̀ọ́ bá mi wò kẹ́ bá mi rí ẹ tó mú fóun yẹn nǹkan tí mo fẹ́ nìyẹn. àwọn iṣẹ́ yìí ni o irọ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim àwọn iṣẹ́ àìmọ́lẹ̀ brother kódà ká máa wá tí ọba sọnù kiri. ẹni tí wọn bá kí ni Ọlọ́run ó fòfò rẹ̀ mí irú ẹ̀mí ẹni bẹ́ẹ̀ eégún wọn gbọ́dọ̀ mọ kí wa lọ́lọ́run ó fòfò rẹ̀ mí Ọlọ́run jẹ́ ara dán tán ni tí wọn bá kíyàn ní Ọlọ́run ó fòfò rẹ̀ mí ẹ̀mí lè mọ́ gun. àfà èmi kò wọ́n pé kó yẹ kí fóònù mi lọ báyẹn ni báwo máa ṣe fi fóònù mi sínú ilé tí fóònù dẹ̀ máa disappear. abẹ́ mọ̀ pé Ọlọ́run ó yín máa dán wa wò ni abẹ́ gbọ́n tí Kùránì wí ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Al-Qur'an ní fa innama ala usri yusra innama ala usri yusra ó ní lẹ́yìn ìnira ìdẹ̀kùn ní ń bọ̀
fóònù yìí tó sọnù tó bá wọlé yóò jẹ́rìí tí o bá sì jẹ́rìí ẹ sọ pé alhamdulillah ẹni kò fi ṣe èyí tó pọ̀ kó. ọlọ́run máa tóbi lọ́ba wọn astagfirullah kó lọ́ọ́ dárẹ́ ẹsẹ̀ méjì mi wà fà. ẹ ṣe alo Ajé Hasan salamu alaikum sálàbí àlẹwà kí ló dé ẹ farabalẹ̀ ẹ ṣàlàyé fún mi ṣé bẹ́ẹ̀ ti la náà ẹ má jẹ́ kọ́kọ́ yẹn wà lókè àwọn ká máa pàlágọ̀ aláwùgọ̀ ẹ tó pàlágọ̀ gẹ́gẹ́ lọ́gọ̀ Ajé Hasan àdúrà lẹ́gbà ẹ tẹ̀ra má dùà bí oṣooṣù pápá jùlọ ẹ mọ ẹ lọlé kí ó ka ẹ pé àwọn ọmọ kí wọ́n bá yín sọ Kùránì kalẹ̀ ṣe ti gbọ́ kò ní sí ìdààmú èmi náà wálé. ẹ̀yin tẹ́ ń sọ pé alágbọ̀ aláwùgbọ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé alágbọ̀ ìwọ ló fọ̀ ló ń jẹ yẹn jọ. ìwọ ló jọ ṣé ráìsì tá a rà sínú ilé àmọye ìtúsá ìjẹtàn onílẹ̀ ń parọ́ mọ́ tẹ́lẹ̀ ẹ ti bí wọ́n sẹ̀mí ìjẹ́ bákan náà. ó ti di bẹ́ẹ̀ o ẹ ti fọwọ́ lálẹ́ fún wa. ìpátá yẹn báyọ̀ ti pàtà ó fi yẹn jọ mí bọ̀ tó ń jẹ yẹn ọ̀rẹ́ ni don't mind him ó ń parọ́ mọ́. tí wàá jẹ́ tó ń jẹ yẹn ìwọ ló fi yẹn jọ. ó ti di bẹ́ẹ̀ ó ti di bẹ́ẹ̀. Kẹ́ bẹ́ẹ̀ kẹ́ ìyá. Bàbá. 20 naira tó kúrò. Ó ní pé kò sí change so wọ́n á ní pé kọ́ 100 naira. Ó wá pílẹ̀ síbẹ̀. Àpàní ẹ̀. No listen, àpàní ẹ̀ náà. Gbàtẹ́ pé ò kí ń ṣiṣẹ́. Kánú òun jáde láàárọ̀. Ó máa gba bíṣẹ́ lọ ni. Ó rí sọ́kò 20 naira síbẹ̀ yẹn. Lọ gbà ń sìn kó lọ fira pé ọ̀tà tútù méjì wá fún mi. 20 naira ṣe. 20 naira yẹn ni apá gbàtẹ́ pé ọkọ̀ wàá jókòó sílé ni oríbó yẹn rí orí mọ̀gìdì. 20 naira abó máa gbọ́ máa lẹ̀ ṣé ọwọ́ ta wà àtẹ́lẹ́ gbogbo ẹ̀ kíkáká yìí kó wá owó 20 naira kọ́ máa yìí máa yìí kọ́tà búrò ẹ̀ sọ lẹ́nu kò dẹ́ sí fọ́tẹ́ o gbàtẹ́ kó máa wà nílé ó máa jẹ́ ó máa mu kò débi tó ń lọ. ó wà lára irú ọbẹ̀ ń gbẹ̀gbẹ̀ béèyàn kan wú kó nọ́rọ̀ ní kó máa sọ àgúnlá kò kàn mí béèyàn kan ní mi sínú wọn ò ríro ìyẹn kan bá fi mí kò bá sọ mí di tọ́ ìkó máa bọ́ ṣeré díẹ̀ nìyẹn lórí ọ̀rọ̀ owó yìí 20 naira fílẹ̀ síbì kan ìbẹ̀ ń ṣẹ́jọ́ wọn. ara lẹ́ àwọn kò gbádùn wa wò. ẹ sọ́rí lọ́kọ̀ sínú fíjì. àwùjọ fúnra gbádùn wa ara o. قال ربك بأصحاب الفلان جان كدام في تدريب وسلم طويلا نباب آمين يم بجاءت بسجي بجعلهم كأسما كل آمين ربا تجلين لا نبي واجو الله لو بدو أنيو ẹ̀yin lẹ borí àwọn ọ̀tá yín o wọ̀nyí nà júdàná làwọn olùdarí gbóná ẹ jò ẹ borí gbogbo àwọn ọ̀tá yín ẹni fojú sunkún àwọn ọmọ yín ilé yóò ní gbóná o ọ̀tá ò ní lẹ́yìn yín o bisimilayi fàtà bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ẹ ṣeun Bàbá ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ẹ kú jókòó sà. ẹ ṣeun abáàzà ibi fẹ́ mi bá tèmi lọ́ba yìí. ara lẹ́ àwọn kò gbádùn wa wò.
Azan, oh, Dennis sùúrù díẹ̀, ṣáà rí pé mo sáré tẹ̀lé ẹ. Mo mọ̀ fún ara rẹ̀ pé mi fi bẹ́ẹ̀ ní time. So, kí ló mú? Owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ò tí ì fún mi. Owó. Bọ́ mo kó 10,000 sórí iṣẹ́ fún bẹ́ẹ̀ náà. Ẹ bá ti ń fa kíní ìlátànù, mo sọ fún ẹ mo ní mi ò rí. Ẹ wá ti ẹ ṣe okay 10,000 ló kó síbẹ̀, fún mi ní 5 jẹ́ lọ síbi tí fẹ́ lọ, tí bá dé máa wà. Vaiza. Vaiza. Yes. 10,000 tí mo kó sórí iṣẹ́ rẹ̀ lọ́kọ̀ yọ owó epo ń bẹ̀. Tí ẹ̀mí tó bá kù, kò ṣe kí ni kò dání. Mi ò ní owó tí kí n fẹ́ fi kún, ṣùgbọ́n. Ó ṣàgbọ́n nǹkan tí wọ́n sọ, á ní kò sówó ń bẹ̀. Kò sówó ń bẹ̀, you are delaying me now. Babe, you know what? Àwárí mo ní obìnrin ṣe kí ni mú àkànṣe rẹ̀. Kò gbọ́dọ̀ wà 10,000 yẹn. Èmi ò lẹ́yìn, ó Azan! Kò fi kọ́bọ̀ báwọn ṣeré. Kò fi kọ́bọ̀ fi ṣeré. Ẹ dákun Ìjàpá ẹlẹ́yìí. Má ti di pé kò fẹ́ fún yàn lówó ló máa wá àwọn excuses oríṣiríṣi. Ó dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́. Khadija, èmi ni mo pè pé mo fẹ́ rí ẹ. Because sórí ọ̀rọ̀ ilé ayé yìí, àwọn Yorùbá ní ń déwájú ń dẹjọ́. Ó ń dẹ̀yìn, ó ń dásọ. Wọ́n lè sọ fún wa pé àwọ̀ fún ẹgbẹ́ tó dáa. Àti ẹgbẹ́ káàdì. Torí ìwọ ni mo pín sí. Káàntì ẹ̀ tó ṣe kí ni, ó tó tẹ̀lé wa. Bọ́ kó lè ṣe kí ni, kó lè dáná ni. Wọ́n sọ pé kí adé tí bá lè gbọ́, la ṣe ń ṣe kí ni, la ṣe ń sọ létí ọmọ. Ilé wa ń ṣọ̀rọ̀ adé tí wọ́n ń sìn ẹ̀yìn méjèèjì, ìwà lórí ọ̀ sórí láyé yìí, ó ní nǹkan tí oníkálukú fẹ́ràn. Àwọn ẹlòmíì wà wọ́n fẹ́ràn òbí. Àwọn ẹlòmíì wà wọ́n fẹ́ràn ọtí. Àwọn ẹlòmíì wà wọ́n fẹ́ràn igbó. Tí ògbó yín dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí mò ń kà sílẹ̀ yẹn èmi lòdì sí. Àmọ́ tó bá fẹ́ ṣẹ̀ mí láyé tó mọ̀ tí mò ní dáríjì ẹ̀ láyé àti lọ́run, kó jalè àbí ó lọ ń bá mi fi owó ṣeré, mo lè pa ẹ̀yàn nítorí ẹ̀. Ọmọ tí mo bí nínú ara mi gangan, tí wọ́n fún ara ẹ̀ mọ̀, táǹtì ẹ̀ mọ̀, ó mú mi ní 100 naira lásán. Kò sí nǹkan tí mo ṣe fún mi, ìyá ẹ̀ lórí rẹ̀. Ká tó ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé èèyàn tó kó 10,000 naira. Ìdí nìyẹn tí mo ṣe pè é. Inú mi wá dùn pé bí mo ṣe pè é tí mo bá ẹ sọ̀rọ̀. Àti ẹ náà ṣe kí ni ó dé bá wa ń bẹ̀. Sórí
mo máa bẹ̀ẹ́ ni mo kí mo bẹ̀ẹ́ sí ni mo tún máa bẹ̀ẹ́ sí sórí owó yẹn 10,000 naira yẹn mo fún ẹ just 24 hours Khadija mo fún ẹ ní 24 hours tó fi dá owó yẹn padà àìjẹ́ bẹ́ẹ̀ ládùúgbàdà kó wá bọ̀ lọ́wọ́ èmi àti ẹ̀ ilé ìyá gbóná mọ́ ẹ̀ ilé ìyá gbóná mọ́ ẹ̀. má bínú ṣé mo pọ́rọ̀ yẹn à ń fà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ṣé o rántí pàfà náà wà níbí. bẹ́ẹ̀ ni sọ ọ̀rọ̀ tẹ́wọ́ ló sọ lẹ́rẹ̀ náà no ìwọ fún ara rẹ̀ kan pera ìjókòó ṣé ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé ọ̀rọ̀ ẹni tó ná pọ̀lọ́ ni. a sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ sọ pé àfà ó bẹ fẹ́ sọ̀kò tẹ̀ fi ẹlẹ́nu láti sọ ní àfà àbúrò ẹlẹ́nu mi lówó kò tẹnu dára kó kó mi lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ máa fẹ́ tẹ̀. with due respect èmi ò mọ ohun yìí even àǹtí mi gan-an ó pè mí síta ó béèrè lọ́wọ́ mi kò sí nǹkan tí mo fẹ́ fi owó yẹn ṣe 10,000 naira kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe but èmi máa advise ẹ ní gbogbo anything ẹ bá mọ̀ nílé ayé tẹ̀lé fi wá. mo ní oníkóso lórí lówó kátùrù àbẹ̀lẹ̀ wà lè ṣé ó ju èmi àti wọ àtàtì ẹ̀ lọ́nu ṣé àpáàtò wá ṣe prayer fún wa lórí mo dán mi Khadija mo rí bíi mo fún ẹ 24 hours tí mo bá rí owó yẹn nǹkan ṣe é. Azan, jọ̀ọ́ torí Ọlọ́run má bínú, bá mi ṣe sùúrù, bá mi ṣe sùúrù, kò tí jẹ́ òkè ń jalè, má yẹ ká fọwọ́ ara wa fa wàhálà sí ìpínlẹ̀ fún mi jù. Ṣé bí 10,000 naira? A lè sọ bóyá àfa bá wà rí tó bá wà. Má láyé ẹ má tẹ̀ mẹ́nu lọ sọ́dọ̀ àfa mọ̀. Tí o bá tún repeat àfa yẹn tí má tún gbọ́ nǹkan máa ṣí ẹ̀mí tó dúró sí yẹn. Kò fi kọ́bọ̀ báwọn ṣeré. Kò tẹ àbúrò olè kò tẹ ẹrú dáadáa. Kò fi kọ́bọ̀ fi ṣeré. Ẹ dákun ìjàpá ẹlẹ́yìí màmá gan gidi ni. Ó dẹ̀ṣẹ̀ kùkùkù. Ìjàpá ni bọ̀dá wa. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, à ń bèrè Miss Khadijat. Sorry for me. I'm Detective Tony from State Police Station. Detective Tijani. Ẹ lè ṣọ́ pé Khadijat lè bèrè. Ṣé bí Khadijat lè jẹ́? Ibi ìtẹ̀lẹ̀ ni. Ẹ̀yin là ń bèrè. Àǹtí mi! Àǹtí mi! So we are detectives from State Police Station. Ẹ má bínú, tálẹ̀ bèrè gbọ́ngàn. Miss Khadijat ni àwọn náà. Ẹ jọ̀ọ́ ẹ fún mi fi ìwé gẹ́gẹ́ bí mo ń fún mi pọkọ mi. Sorry. Ẹ má bínú, I'm so sorry. Hello Azan, ẹ báwo? Àwọn ọlọ́pàá lọ ní kọ́ máa mú lọ. Ẹ jọ̀ọ́, a really need much time, but ṣe tó yá kan fún yín respect ní gbogbo ilé ìta ṣe. Ẹ jọ̀ọ́, ẹ ká láyé kọ́ máa jẹ́ bàmá lọ. Ẹ jẹ́ ń pè wọ́n lẹ́ẹ̀kan sí i. Ẹ ká máa lọ. Please, let's go. Ẹ ká máa drag here. Let's go. Tẹ̀lé wọn, ọjọ́ ìní jẹ́ kí n. Let's go, please. Tẹ̀lé wọn, mo pẹ̀lú ọjọ́ ìní sùn. Ẹ jọ̀ọ́, kí lẹ porúkọ station yín náà? State Police Station. Ilé aláyọ̀ gbogbo wa kò ní bàjẹ́ o. Ilé aláyọ̀ gbogbo wa kò ní dàrú o. Ẹ̀rí ó ti ń lógun
ẹ̀rí ó má ti ń dọ̀dẹ̀ ó ti ń dogun. èèyàn máa rán mo báyìí ló pé ọ̀rọ̀ mọ̀ bó o fẹ́ help wa òun náà owó 10,000 naira 10,000 naira owó yẹn ò ṣe nǹkan kan kò ṣe nǹkan kan. Now listen, I want to help you but tá a bá fẹ́ help ẹ ready láti help àwa náà personally èmi fẹ́ help ẹ ṣó ti understand wàá kọ́ ṣàlàyé bó ṣe mówó nǹkan tó fà tó fi mówó nǹkan tó fowó ṣe wàá bá ti kọ statement ó ti tó mo sọ pé ọkọ àǹtí ẹ àtàǹtí ẹ gan máa understand pé kì í ṣe pé owó yẹn gbogbo ní problem but ó ní ìdí ẹ ló ṣe mú wàá kọ́ ṣàlàyé fún ọ ó ti tán then a máa explain fún ọ ó ti kú òǹbí nìyẹn ó dẹ̀ wọ́n pé wọn náà máa fẹ́ kú òǹbí ò láìkì bíi ó yá. ọlọ́pàá ṣe níbo. Of course, because detective mímí náà mo ní láti níbọn. Ṣẹlẹ̀ yìí fún mi. Yìnbọn fún mi. Why? Mo fẹ́ kú mi. No, bóyá tí bá kú, bóyá ara ní àbàlẹ̀ wípé mi ò mọ anything nípa owó yìí. No, how much is 10,000 naira? Even that 10,000 naira, I can give it to you if you want it. Okay. Then pariwo pé mi kí ni evidence tẹ́ni tẹ́ fi mọ̀ pé mi ni mo mú owó yẹn. But ẹ jẹ́ wá sọ fún yín ẹ lè bá mi jíṣẹ́ o. Ṣé rí òǹkù Azani tí bá jáde kúrò níbí? Kò tí máa ṣe fún un. Let's keep that. But èmi kọ́ ni mo mú. Well, ọ̀rẹ́ òjò mi lójú because àwọn olè tó tètè pé àwọn ọ̀gá yín àwọn náà mọ̀ tètè jẹ́wọ́. But mo kàn fẹ́ aṣọ ẹ pé tọwọ́ ìyá bá bà ẹ́ tí ọwọ́ ìyá bá bà ẹ́ tó bá bẹ̀ mí mi ní gbọ́ màá jẹ́ kó jà fúnra mi máa tún sìn ẹ̀ dé court ṣé mo pé èèyàn lè ṣẹ̀wọ̀n nítorí 10 naira òkè ò gbọ́ yín àmọ́ orú yín àwọn ẹgbẹ́ wọn kún ẹ̀yìn rẹpẹtẹ tó pé à ń múùfù wọn lọ court ibi tí wọ́n bẹ̀rẹ̀ kékeré lé mò ń bẹ́ẹ̀ sọ ní ọmọlúàbí sọ ọmọlúàbí òun lágídí àbí gbogbo ojú ẹ̀yàn tó bá fi iron dá pattern sí then wà á mọ problem tó ní. Ọlọ́pàá ṣé mọ̀ pé suspect ṣì ni mí? No, ṣé mọ̀ ẹ ní right ní under law ẹ ní right kankan láti ṣe anything fún mi because I'm still a suspect ẹ dẹ̀ ní solid evidence tẹ̀lé fi sọ wípé yes èmi ni mo mú 10,000 naira yìí. Ṣé ti gbọ́ ṣe rí àwọn tí wọ́n bá lọ kàwé ṣe náà ṣe tẹ̀ fi ń pè literate ni mi mo lọ sí school mo dẹ̀ mọ̀ nǹkan tí òfin sọ àwọn tí wọ́n bá kàwé tí wọ́n bá ní òye ẹ lè máa halẹ̀ mọ́ pé a máa fọ́ yín lórí a máa fi iron ju yín don't say that again ẹ lè ṣe nada ẹ lè ṣe anything fún mi tẹ́ bá ṣe especially ìwọ mo máa sue ẹ even your boss gbogbo yín I'm going to sue you. Ṣùtìgbọ́. Igi ìwé, mo ti rí pé o mọ lọ. Àbí? O lágídí. Bọ̀ nǹkan tí màá bẹ̀ fà fún ara èmi àti ẹ personally àti tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà. Rí pé mi ni mo ṣe ẹ́, èmi ni mo mú ẹ síbí báyìí. Má bínú Sazan. Ọ̀rọ̀ ẹ ti sún èmi náà, ewu ni ò hàn sí ẹ. Azan ò fẹ́ kéèyàn jalè, bẹ́ẹ̀ kò lè fowó ìbáyàn ṣeré. Bó ṣe ní káwọn ọlọ́pàá arrest ẹ mọ́. He didn't give them any money. Ọwọ́ mi ni mo ti fún wọn lọ́wọ́ pé kọ́ bá mi fi ẹ́ síbi tó dáa. Mo mọ̀ pé kò lè tẹ́ ẹ lọ́rùn náà. Àmọ́ kọ́ bá mi fi ẹ́ síbi tó dáa kí nǹkan kan má ṣe ẹ́. I'll make sure you don't sleep here.
sọ́kọ mi torí Ọlọ́run. Má bá sọ̀rọ̀ má gbọ́. Tó bá pé mo ní agbára láti mú ẹ kúrò bí ìfúnra mi ni. Ìbá máa mú ẹ lọ báyìí. Jọ torí Ọlọ́run má bínú àbúrò. Èmi ni mo fọ aṣọ tí ẹ̀yin àti ọkọ yín àti àwọn ọmọ yín wọ̀. Èmi ni mo máa dáná oúnjẹ tí ẹ máa jẹ ẹ̀yin àti ọkọ yín. Mo waste life mi nítorí pé kí lè bá yín tọ́jú àwọn yín torí pé ọkọ yín ò lè fowó gbọ́ wọn. Gbogbo àwọn ẹgbẹ́ mi, àwọn tó ti fọdún kan jù mí lọ, àwọn tó ti ṣe tó ní school nítorí kíni lórí kí lè satisfy yín. Àǹtí mi láti ọjọ́ tí mo ti ń gbé ọ̀dọ̀ yín ṣe lè sọ fún mi ọjọ́ tí mo ń tẹ̀ náírà yín. Ẹ̀yin àtọkọ yín wà wọ́n pé kí lẹ lè fi san orí gbogbo nǹkan tí mo ṣe fún yín. Ẹ wá wọ́n pé lè tó tọ́ sí mi. No àǹtí mi, kò sí wà. Èmi tí mo jẹ́ ìpọ̀ ẹ̀, èmi mọ̀ pé o lè jalè. Èmi mọ̀ pé o lè jalè. Hasan náà dẹ̀ mọ̀ àmọ́ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Nítorí Ọlọ́run bá mi dáríjì Hasan. Má ro àròkàn jọ torí Ọlọ́run. Ọ̀yọ̀ kan ni mo fẹ́ tọwọ́ lọ́wọ́ yìí. Àǹtí mi ò gbọ́dọ̀ sún mí báyìí. Khadija. Àǹtí mi ti bá sún ibi, okùn ọmọ ìyá ti já. Ní sùúrù. Tí bá sún ibi, àǹtí mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Ní sùúrù sí. Ìṣòrí bí mo ti jókòó sí mi báyìí. Tí bá ní agbára láti mú ẹ kúrò bí, máa mú ẹ lọ lé. Àmọ́ mi ò lágbára. Ọlọ́pàá! Ọlọ́pàá! Ìwé wa mú mi kúrò mi báyìí. Hasan, John torí ọgbọ̀n, bá mi pé police station kó sọ fún mi kó fàbúrò mi sílẹ̀. So ọ̀rọ̀ àbúrò ẹ̀ ló fẹ́ sọ òfin ní kọ́mọ tèmi ní ìṣòro òkè kò lọ́sùn. No, ṣé o mọ̀ pé oore ni mò ń ṣe fún àbúrò ẹ̀ ni? Ohun kan tó ti ní lójú ju olè lọ kù sí láyé. Ó lè làbúrò ẹ̀ mẹ́rin. Hasan, àbúrò mi ò fi ṣọlẹ̀ nítorí Ọlọ́run bá mi pé police station kó sọ fún mi kán release ẹ̀. Dandan kọ́ ni kó padà wá sí ibà jẹ́ kó máa lọ sọ́dọ̀ mọ́ mi. Bàísà, tí àbúrò ẹ̀ ò bá ti jẹ́ ọwọ́ ibi tó wó mi wà, ìbá máa pa àwọn ọlọ́pàá yẹn gan pé kó fún ní punishment. Hasan! Ó lè pe police station kó sọ fún wọn kó fi àbúrò mi sílẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi sí ni. Sí, ó dàbẹ̀ ní wípé àjọmọ ìwọ àti àbúrò ẹ̀ ní ọ̀rọ̀ owó tí mo wà. Ṣé tó bá wà níbí báyìí sìn kóun wà náà kó sùn bẹ̀ yẹn wà á lè sùn wà á sùn dọ́kọ̀ ilé ọmọ wà á jí. Advisor, for your information, tí máa pe police station táàbúrò ẹ̀ ò bá ti jẹ́wọ́ á lo ọ̀sẹ̀ kan, tí ò bá jẹ́wọ́ á lo oṣù kan, tí ò bá jẹ́wọ́ á lọ́dún kan. Àbúrò tèmi ò kì í ṣòlè irọ́ wọn kì í jalè àtàtà kì í jalè kí ló dé ṣé wọ́n ṣépè fún ẹni ṣé wọ́n ṣépè fún ẹni ṣé wọ́n fẹ́ sọ mí lẹ́nu nínú ẹbí ni ṣé wọ́n fẹ́ sọ mí lẹ́nu ni. Put that from my purse. Ma fún ẹ ní 100,000 naira. You know I'm capable. I will give you 100,000 naira. Bá mi pè bẹ̀yẹn kó ní kàn fi sílẹ̀ ṣé ó fẹ́ kó sùn bẹ̀ ni. Hasan, ṣé tọ́mọ yẹn bá sùn bẹ̀yẹn ṣé wọ́n wá lè sùn nínú ilé ni. Advisor, mi ò fẹ́ owó ẹ̀. Ó dà jọ nítorí Ọlọ́run ọkọ mi. Mi ò fẹ́ owó ẹ̀. Má sọ mí lẹ́nu, má sọ̀rọ̀ ẹ lẹ́nu. Jọ torí Ọlọ́run, bá mi jẹ́ kó fi sílẹ̀. Ó pọ̀ ju 10,000 naira lọ. Advisor, tán kò tún fẹ́ sọ fún ẹ. Kí o bẹ̀ mí láti mi lọ fi di ọ̀la. Kí o gbé ìyá yín kó wá bẹ̀ mí. Mi ò ní ẹ bá gbà. Owó yẹn ó gbọ́dọ̀ jáde. Tí ó bá ti jáde, ibi tó máa kú sí ló wà. Ọlọ́run wà ní jẹ́. Àbúrò tèmi ò ní kú síbi bẹ̀. Kí ló dé? Ṣé wọ́n fi ṣí ẹ ni? Irú ẹ̀dá wo ni ẹ? Irú ẹ̀dá wo ni ẹ? Ó fẹ́ sọ mí lẹ́nu ní Hasan. Má bínú torí Ọlọ́run, má bínú pé mo fọ etí ẹ̀. Jọ́ torí Ọlọ́run, má bínú ọkọ mi ṣáájú mi. Àbúrò ń jalè. Ẹ̀gbọ́n ń gbọ́kọ̀ létí. Hasan torí Ọlọ́run, má bínú mi mọ́. Ẹ̀wọ̀n làbúrò.
bú ẹ. Má ṣe fẹ́ ọkọ mi. Má ṣe fẹ́ ṣàánú mi. Asam, ìwà tí mo wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wá bẹ́ẹ̀ ṣe. Mi wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí náà rárá. Mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ láì fún. Ọ̀rọ̀ ìwà ìdọ̀tí tó ń tiẹ̀ lójú tó ń tiẹ̀ lójú. Tó bá tiẹ̀ tijú àwọn ọ̀rẹ́ ẹ̀ tijú ń gbòòrò. Kí ni problem ẹ̀ náà? Nítorí 10,000 naira. 10,000 ọlọ́run kíkẹ́ lówó lọ́wọ́. Mo wọnú àkáǹtì ẹ̀ ní lórí fóònù ẹ̀ o ní almost close to 100 million nínú àkáǹtì ẹ̀. What's your fucking problem lórí 10,000 naira? Tó bá ní kọ́ ọmọ ọlọ́mọ àbúrò ìyàwó ẹ̀ nínú kọ́ lọ fi sínú sẹ́ẹ̀. Nítorí èlò owó tó máa ná tó bá kú òní bí lọ́gọ́rùn. Journalist wọlé sórí ìwọ fún ara ẹ mọ̀ láti ọdún tàbí jọba tàbí ṣe business gbogbo nǹkan ni mo gbà ẹ má sọ pé mo fẹ́ràn owó yá mo fẹ́ràn owó bọ́ mọ̀ pé mo hé ètò ni ó mọ̀ wípé olè ni mo hé tìjú láyé mi listen kọ̀lẹ́jà ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ni by the time tí ọ̀rọ̀ bàbá sílẹ̀ mo máa make sure pé wọ́n gbé wọ́n hàǹkẹ̀ wọ́n so owó ẹ̀ 10,000 naira yẹn. Azan ọjọ́ kan là ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọjọ́ kan lọ́sẹ̀ máa ń pín tí bá ń fẹ́ tó bá gbọ́ ọjọ́ kan láti ṣọ̀rẹ́ gbé ìdásí ẹ̀ kí ló ní kí fọ́kẹ̀ lẹ́nà táyé bá ṣiṣẹ́ wọlé sàì sẹ́yìn ṣé àbúrò ìyàwó ẹ̀ o káwọn yẹn wọn lọ́wọ́ náà àwọn ṣọ́ àyù gbéyàwó àbúrò ìyàwó ẹ̀ ló jí owó ẹ̀ tó ló wọ́n fi yà jẹ́ ọ̀rọ̀ tó ń fà yìí ṣùgbọ́n kó lè mú ìyàwó ẹ̀ kó lè yẹ̀ o lè gbọ́mọ tó fẹ́ tó o bá ṣọ́ rẹ lọ́wọ́ ẹ̀ tó sọ̀rọ̀ ẹnu. Gbogbo ariwo tó ń pa yẹn for information gbọ́ mi ò dẹ̀ ní gbà. Tá a bá kíyèsí tá a bá fara balẹ̀ ojú bá fara balẹ̀ máa rí lókè ojú bá fara balẹ̀ ara ẹ̀yìn ọ̀rọ̀ yìí ká fọwọ́ lẹ́rán. Ẹ̀rọ mọ̀ ẹ mọ̀ pé mi ò wojú yín rí mi ò lè kọ́ sí yín lẹ́nu rí but èyí tẹ́fẹ́ gbà lọ́wọ́ mi kò ní lè work with the due respect mi ò ní lè ṣe kó lè padà sọ́dọ̀ mi kó lè padà sọ́dọ̀ mi ó lè ní mo ètì jù ó lè ó lè lásọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ó lè lásọ̀rọ̀ ń pa ẹ̀ ó lè wọ́ mọ́ mi ẹni tó jẹ́ ẹ̀gbọ́n kò sí wàhálà tó ti bá mi kò tọ́nu lé ó bá mi létí dánwò kò lè padà sọ́dọ̀ mi ẹ má bínú wọn. dáadáa ká ní kó padà sí ilé ẹ̀ kí ló fẹ́ wá mú ilé ẹ̀ kí ló wà ní ilé ẹ̀ tó fẹ́ wá mú kò sí nǹkan tó fẹ́ wá mú nínú ilé ẹ̀. ìran tí wọn ò kì í jalè àwọn ò kì í jalè ìwọ lọ́mọ àwọn tó ń jalè nínú ẹbí yín ìwọ lọ́mọ àwọn tó ń jalè nínú ìran ẹ̀ àti pé òun sọ̀rọ̀ òun fojoojúmọ́ sọ ẹ̀ á jalè wọ́n ṣe kinní kan ṣé bá báyìí náà wà ní lọ́jọ́ yẹn ṣáàbẹ̀ òsì lé ní òòdẹ̀ má fẹ́ kó tẹ̀ nínú tàbọ̀ ẹ̀ nínú. ṣó ìjẹ́ sí mọ́mọ́ fún ẹ ṣó ẹnu ẹ gidi máa fi ẹnu ẹ máa fi kó bára ẹ. ìwọ ọmọ tí ẹ gbọ́dọ̀ ti fẹnu rẹ̀ kó bá ara ẹ̀. èèyàn ọlọ́run ló sọ yìí o. èèyàn ọlọ́run ṣí o. àwọn ló sọ. ó ti fẹnu tí ó ti fi bàtà ara ẹ̀ jẹ́ ta lè ní ọlọ́run ṣáàbọ̀ yẹn lè ní ọlọ́run ìwọ gbogbo fúnra rẹ̀ ṣẹ́yìn ọlọ́run ìwọ gbére lẹ́yìn ọlọ́run ó lè mú àbúrò ti tèmi àánú ẹ ó ti mọ́ police station ó sùn bẹ̀ mọ́jú ó lè níbo èèyàn ọlọ́run àfáà tó ní gan kò lè bá ẹ sọ̀rọ̀ àbẹ́ ò lè bá ẹ sọ̀rọ̀ kí ló ń pọ́lé èèyàn ọlọ́run indeed èèyàn ọlọ́run my foot ẹlẹ́dàá ni máa fìyà jẹ Azan. ẹlẹ́dàá ẹ ti sùn tipẹ́tipẹ́. ẹlẹ́dàá ẹ máa sùn ẹlẹ́dàá àwọn àbúrò ẹ ó máa sùn tó bá yẹ kí n lọ kọ́ ní kí wọ́n ti padà síbí lẹ́nu kọ́ ni kò padà síbí ìwọ ni kò tẹ́wọ́ ẹ nínú nǹkan tó fi tẹ́tà lọ rẹ̀ àṣẹ ìwọ ni kò sọ. ikú ń bá bọ́ mi ọmọ òfurá bọ́gbọ́n bá pọ̀ lápọ̀jù ó ń pọ̀ lọ́gbọ́n lára ni bọ́gbọ́n bá. Good day, sir. Ṣé wàá okay, sir? Ọjọ́ mẹ́ta, fine. Ẹ jọ̀wọ́ ṣé mo bá chairman lé?
No, kò sí ilé ẹ̀ pé kẹ́ tó máa bọ̀ ni. Mo ti pè wọ́n, àwọn náà fún mi lápẹ̀mẹ́ pé kí n máa bọ̀ nílé wá bá wọn, pé tí bàbá wá bá wọn lè pa wọn ṣe ń bọ̀ pa wọn máa délé bá mi, pé kí n dúró dé àwọn lé. Kò dẹ̀ pè mí bẹ́ẹ̀ ń bọ̀. Like seriously? He didn't call me. I'm sure you came with your car. For sure. Bóyá kí n dúró dé wọn náà. Mama, àwọn náà lè kí wá dúró dé àwọn lé o pé. Èmi ò ní kẹ́ má dúró dé wọn. But since you're here with your car, màá kàn fẹ́ kẹ́ jókòó sínú mọ́tò yìí kan fi dé. Òun yìí dẹ̀ pọ̀ gan-an, mo rí pẹ̀lú áńkì. Díẹ̀ torí ẹ̀ gan-an èsì ọlọ́run ní kí tí mọ́tò yẹn ṣáàbì ẹ̀ mú ebólẹ̀ báyìí yìí ti ẹ̀ pọ̀. Ṣé kí wọ́n gbé ilé náà bẹ̀rẹ̀ à ń bọ̀ pé. Ṣé wá rí bó pé yín báyìí pé gbé mọ́tò tó dá wá tí èsì ẹ̀ ṣàprápra. Ẹ lọ wọnú ẹ̀kẹ́ jókòó, ó máa bá yín láìpẹ́ yìí. Yes sir. Sódà tó bá ti ń bọ̀ ẹ lè tètè rí, kò ní gba bí tún lọ síbòmíì. Ẹ dúró dé níta. Bẹ̀rẹ̀ inú ilé làwọn ní kémi dúró sí o. Ẹ̀yin ẹ má ṣe yọnu. Kẹ́ lè tètè rí wọn ni. Ok, so kí n wà nú mọ́tò. Ẹ wà ní mọ́tò. Ẹ máa wọ ìgbésí ọ̀nà. Mo ṣe bẹ́ẹ̀ mọ mi dáadáa rí. Àwọn ọmọ yẹn make sure pé tọ́lé sí kọ́ sórí yẹn pọ̀ díẹ̀. Ẹ ṣe bọ̀ orí yẹn pọ̀. Orí yẹn pọ̀. Orí pẹ̀lú àǹkì ẹ pẹ̀lẹ́. Ẹlẹ́nu. Ṣé kí fún yín lómi tútù ní mọ́tò? Ẹ má wọrí ìyẹn pọ̀. Ok, ẹ pẹ̀lẹ́. Bá tiẹ̀ jẹ́ stupid man. Ilé aláyọ̀ gbogbo wa kò ní bàjẹ́ o. Ilé aláyọ̀ gbogbo wa kò ní dàrú o. Ẹ̀rí ó ti ń dogun, ẹ̀rí ó má ti ń dọdẹ, ó ti ń dogun. Faiza! Kí ló ṣẹlẹ̀? Wọ́n gun ẹ lábẹ́rẹ́ ariwo ni. Ó bá sọ pé o gbọ́ pé mo pẹ̀ látàrọ̀. Ó ti ní kí fo nítorí kò pè mí. Mo bọ́ tánsì mo set láti máa lọ síbi iṣẹ́. Mo dẹ̀ expect pé kí n ti bá oúnjẹ lórí tébù. O ṣe máa expect kò bóúnjẹ lórí tébù. Ìjọ́ wo ló ti bóúnjẹ ń bẹ̀ gbẹ̀yìn láàárọ̀? Kò dẹ̀ ṣe pé kò yé. Ìjọ́ wo ni mo ti bóúnjẹ bẹ̀ gbẹ̀yìn láàárọ̀? But you know, kí ni problem ẹ̀ gan-an? Kí n kò mẹ́ta tẹ́ kọ̀ bọ̀dì, ṣé kí n para mi torí títì ẹ̀yìn torí pé mo fẹ́ kí n kú? Àbọ̀ mọ̀ pé mò ń tọmọ lọ́wọ́, màá fọ́mọ lọ́yàn, màá ṣoúnjẹ tọ́mọ máa jẹ, màá ṣoúnjẹ tó máa jẹ tó bá dé lálẹ́, tó bá dòru wà tún kí mi mọ́lẹ̀, so tún expect kí n jí láàárọ̀, àṣà no expect kí n jí láàárọ̀ kí n tún gbóúnjẹ síbí ìbà ìfẹ́ kó tún jókòó kó tún jẹ, bẹ̀rù Ọlọ́run tákùlà. Sórí ọ̀rọ̀ ẹ ti ń yé mi. Ìgbà tó mọ̀ pé wàá complain lórí oúnjẹ kò dáná sílé, ó máa complain lórí pọ́n mú ẹ ń gbó ẹ wọ́n lábẹ́ kí ló sọ, kí ló wá sílé ọkọ fún? Ṣé mo wá fi okùn wọn lẹ́yìn ni? Bẹ̀rẹ̀ lọ́ọ̀mí lẹ́ẹ̀kan sí ṣe bọ́mọ lọ́mọ tó ń assist wa, ó ti fi greediness ó fi lé lọ. Ó ti fi lé lọ, ó jẹ́ kó arrest ẹ̀. Tó bá gbà àbúrò títì ẹ̀ ni ó máa kọ́ tì mọ́ police station. Wọ́n arrest ẹ̀, ó tún wá ní pé kò ní padà wá sínú ilé yìí. Ṣé orí bó ṣe ní kò ní padà wá yẹn? Ìwọ ọkọ tí wọn náà bá jí láàárọ̀ tó bọ́ sí kitchen tó dáná tó gbé sí bíbá, èmi náà jókòó máa jẹ, máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mi ń ṣerú ẹ̀ náà, am I your slave? Mi ò ṣerú ẹ̀, a jọ fẹ́ ra wa ní. Èmi náà wò pé ẹnujọ́ mẹ́ta yìí ó máa jí oúnjẹ tó iṣẹ́ tó yẹ kó ṣe ń lé òní lè ṣe. Ok, àbúrò ẹni láìwọ̀ ẹ̀ tí o bá ti rí àbúrò ò lè leave. Àríwó òjò ọlọ́dẹ àná dandan kọjá tààrọ̀ yìí ṣe bó wà lè fowó gbọmọ ọ̀dọ̀ ni ṣe bó láwọn ni. Àbúrò ẹ̀yẹn kò padà sínú ilé yìí mọ́. Kọ́ńgọ́ ò padà wá mọ́ òun kò fẹ́ wá síbi mọ́ ṣọ́rọ́ owó òṣì tó ní lọ́wọ́ tó ń tu ẹ́ lójú tó ní kó má èmi tiẹ̀ mọ̀ bóyá oògùn owó ló ṣe tó jẹ́ pé àti náwó báyìí ó máa ń ní ẹ́ lára sórí owó tí ò fẹ́ náà yẹn ó máa gba ọmọ ọ̀dọ̀ tó fẹ́ gbà yẹn ó máa gbà bóun ẹ̀ kò gbà ìbá ṣe o ti ń kojọ pẹ̀lú bí wọ́n ṣe máa ṣèṣe wà mí ò ní bẹ́ẹ̀ fọ́ fúnra ẹ̀ lè máa bọ́ síbi ọkọ̀ fọ́ ọ̀rọ̀ kò gbọ́mọ ọ̀dọ̀. Sórí ọ̀rọ̀ ẹ̀ ó ti ń yé mi díẹ̀ díẹ̀ sí mo ń wò náà pé artist mi pè mí kó ń wá sílé pé òkàn bóun sọ̀rọ̀ ẹni àwọn wọ́pọ̀ wọn àti òkun lóyún sínú mọ́tò so torí issue àbúrò ẹ̀ ni kí láǹfààní owó àmọ́ kò rán gbé bó ṣe rí yìí artist tó lè bọ́ta ẹ̀ owó ẹ̀ wà lára ẹ̀. Kọ́ wà lára ẹ̀ kọ́ wà lára ẹ̀ owó yìí ò ní kojọ mọ́ máa bà tiẹ̀ jẹ́ ajá máa bà tiẹ̀ jẹ́ jọ mí lójú jọfẹ́ náà mi ni aláṣọfẹ́ náà mi ni ẹranko òṣì ó fẹ́ jẹun wá jẹ oúnjẹ táwọn jálàjà ẹ̀kọ́ mi bọ́ ṣe ń sè kó wá jẹ níbí báyìí olóṣì. Ẹ̀dá ni kò kíyèsí ẹ̀dá ni kò falẹ̀ mọ́ ẹ̀dá ni kò kíyèsí ẹ̀dá ni kò fura sí bọ́rọ̀ bá ti ń dàbí èyí lọ káyà fura.
fura bọ́rọ̀ bá ti ń dàbí èmi o ká má padà jẹ níní. káyà ní sùúrù gẹ́gẹ́ bí ọkùnrin ní. káyà gba kìlọ̀. o gbọ́ kó mú pé látara. ẹ̀ṣọ́ ní láti pẹ̀lú orí mi. bọ́tẹ́ mi báwo la bẹ̀rẹ̀ káfẹ́ bára wa sọ̀rọ̀ abáni nìkan nílé ká wá mú lẹ́tà ká tó jọ bí tó fẹ́ ṣe wà ẹ́kì a kì í ṣe ó dí mo ò dẹ̀ gọ̀ as in o ò bèrè nǹkan lọ́wọ́ mi tí mo ní mo ò ṣe fún ẹ o dẹ̀ ń wò mí nínú látàárọ̀ wá fẹ́ gba nǹkan o fẹ́ bèrè nǹkan lọ́wọ́ mi o wá ń tẹ̀sí mi. ìgbà tí wọ́n fúnra rẹ ti tán nílé upside down lábẹ́rẹ́ okay azami ìfẹ́ wà láyọ̀. but ó bàjẹ́ gan as in ó bàjẹ́ ó tún yọ ìdí. èmi bàjẹ́ azami èmi bàjẹ́ lẹ́yìn títí ṣé wo ò bàjẹ́ ni ṣọ́kọ ní àbọ̀kọ́. gbogbo tí wà táwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ tó tẹ̀léra yín tẹ́ ṣe gbogbo bíi ti goat tẹ́ wá dọ̀bálẹ̀ tẹ́ tọrọ odindi ọmọ azana fún ẹ ní ọmọ wọ́n tún fọmọ lé fún ẹ ní ọmọ tó jẹ́ pé ó wà ní school ń kàwé wọ́n fún èmi àti ẹ lọ́mọ irú ọmọ yẹn ló wá ṣe ó wá rí báwí kankan láti báwí ju kó jẹ́ kí ọlọ́pàá gbé àbúrò ti tèmi wọ́n arrest àbúrò ti tèmi wọ́n arrest ẹ̀tàn ni ó tún lè dànù olóòfẹ́ rí ó dẹ̀ níwò ó bàjẹ́ ṣó lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ azana ò lẹ́kọ̀ọ́ ó ń ṣọkọ̀ ọkọ́ ní ẹ̀ èmi á mọ̀ pé irúwà burúkú ìwò òfò yìí wà lọ́wọ́ èmi á fẹ́ ẹ máa fẹ́ ẹ azan ní àbúrò ti tèmi ó dẹ̀ expect kí ni mọ́mì mi àti dáàdì mi kí ni wọ́n dùn sí nǹkan tó ṣe ṣó mọ iye ọ̀rọ̀ tí mo ti gbọ́ lórí nǹkan tó ṣe ni ṣó mọ iye family meeting tí wọ́n ti pè lé mi lórí ni azan mi ìfariwo mi ò fẹ́ ariwo. yẹ́sọ̀ wọn fún ẹ̀ sórí kò yí ẹni ó mọ̀ pé oore ni mo ṣe fún yín ó mọ̀ pé oore ni mo ṣe fún yín sórí ibi tẹ́mi ti wá ibi tí mo ti wá wọ́n máa sun olè ni wọ́n máa yan wọ́n máa sun wọ́n máa yan wọ́n mo tún wá ẹ̀pọ̀ ẹ mo bẹ ẹ̀fà lọ́lọ́pàá lọ́wọ́ kán lè kọ ẹ̀kọ́ tí ò ní ẹ̀kọ́ lè gbọ́n dáadáa àwa wípé wá mú ẹnu ẹ yọ̀bọ̀yọ̀bọ̀ ò ń yọ sí mi lára ó sọ mí di gbákòóló ẹ̀ tó ń wọ́ káàkiri kò ń ṣẹ́jú ẹ̀. ọkọ̀ máa ń dùn mọ́ ẹ̀ kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi gan ni mo ráyè tí mò ń dá ẹ lóhùn. alùbàtà kì í dáre ojó bàtà lójúde ọba bàtà bájá ọ̀rọ̀ di kalẹ̀ ohun tó mọ̀ lóhun tó mọ̀ kẹ́dádákun. nígbà wa àti àwọn kọ́mítì mọ́ṣáláṣí wa sọ̀rọ̀ wọ́n gbé bóun ni ajaza náà ṣe jókòó ńgbà tá ní kinní a fẹ́ ṣe fún gbogbo àwọn mùsùlùmí àdúgbò ni kárìtà ajaza ni ọlọ́rọ̀ mi ni wọ́n wà ìyẹn náà lèmi náà. tó bá ti jẹ́ tìyẹn gbà tó jẹ́ pé lójú ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run máa débẹ̀ sí problem ọjọ́ púpọ̀ ọjọ́ ajá mi. Afa mi, ẹ̀rọ sà, ẹ̀kújọ́ mẹ́ta sà, àdìpẹ́ sà, ẹ̀kújọ́ mẹ́ta, ẹ̀sà ẹ̀rọ sà, ẹ̀kújọ́ kò. Afa, ẹ̀yẹ́ ká yẹ kí n mọ̀, yẹ kí n mọ̀ lásìkò. Ajá sà, kí ló ṣe èèyàn tàlájà? Sí bàbá àbá. Àwọn Yorùbá ní ajá tó rí ni tó ń yọ̀rù, tó tún wá rí ni tí ń bọ̀ nǹkan bẹ́ẹ̀ ni. Alájà tèmi mọ̀ ojú alájà ìrí báyìí pẹ̀lú bí wọ́n ṣe kí mi tẹ̀lé nǹkan kí lè ṣe fàlájà torí ìjẹ́ mùsùlùmí gan náà nù ó kárí pé ilé ọ̀daràn kí ló dé. Afa ṣeré mo lérò pé tọmọ bá wùwà tí ó dá tàbá bá ọmọ wí kò sí nǹkan tó pọ̀ jù mẹ́. Rárá kò burú. àbúrò rẹ̀ ló ṣàṣemáṣe mo kówó sí inú ilé mo dẹ̀ wá owó tí ìdẹ̀wọ́ wípé ká pọ̀wọ́pọ̀ ká pọ̀ mọ́ ibi mo dẹ̀ hand over lé àwọn ọlọ́pàá lọ́wọ́. kí ni láì mi ṣe tán ní ẹjẹ bisimilayi rahman rahim ẹ fa àbúrò ìyàwó ilé àwọn ọlọ́pàá lọ́wọ́. kọ́ lè kọ́ lọ́gbọ́n ni. inú ọ̀dà oró lànà ẹnìkan rí fín kí ni àwọn fámìlì ìyàwó yóò àmọ́ sọ ẹ ṣe dá báwọn kàtà ṣe fàlàjà ọ̀pọ̀ ń tẹ̀ ṣe ń pọ̀ ẹ dákọ̀ bá ń gbọ́n pọ̀. alájà ajá. mo ní gbé nǹkan ọ̀tẹ̀ máa mú wá fún mi. ẹ dákun ẹ tó àwọn àtàjẹ rẹ ẹ wá
dákun ìjókòó nítorí Ọlọ́run ìjókòó. Mo mọ̀ yín lẹ́yìn dáadáa látijọ́ tèmi tí mo wá nulẹ̀ àná ni mo pẹ́ ní Ọlọ́run nìyí tó bẹ̀ wá kiri ní ìsìn alájà ojú tí mo rí ọkàn mi sọ fún mi pé nǹkan kan ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan ni aláàjì ń fi tó mi létí aláàjì pé ọ̀rọ̀ owó kan ṣẹlẹ̀ àwọn wá ti àbúrò yín mọ́ àgọ́ àwọn ọlọ́pàá ẹ mọ̀ dákun láì bó ló ṣe ṣẹlẹ̀ gan rí náà. Àfà àṣà ń ṣe mi àṣà ń ṣe ẹlẹ́dàá mi àfà àṣà mú àbúrò ti tèmi ó tì í mọ́lé torí 10,000 naira. Ajé Azan. Kò tún tì í mọ́lé lásán Azan tún lòun ò fẹ́ rábúrò mi ní sàkání mi. Èmi ni mo mọ iye family meeting tí wọ́n ti pè mí sí lórí ọ̀rọ̀ yìí. Azan mú èmi àtàwọn ẹbí mi. Azan kó ẹ̀yìn wá síra wa nítorí 10,000 naira. Èyí ọ̀dà alájà àbúrò yìí wá dà méjì. Wà lọ́dọ̀ mọ́ mi wà. Àwọn èèyàn á rí mi ta. Wọ́n á níyàwó lówó ni. Wọ́n fojú ìyàwó lówó hàn mi. Táwọn ẹbí àtàrà tó bá béèrè nǹkan lọ́wọ́ mi, èmi ni màá tiraka lápò ara mi láti fún wọn. Kójú má bàa tì mí, kójú má tì ọkọ mi. Azan fi ìyà jẹ mí. Àfà ní Azan tó jẹ́ pé èmi mọ bó ṣe nífẹ̀ẹ́ owó tó. Azan ò lè fi tó kéré jù nínú owó báyọ̀ ṣeré. Èmi mọ̀ dájú pé Azan ló kó owó yẹn níbi tó kó sí. Mo mọ̀ pé òun ló kó owó yẹn níbi tó kó sí, owó tó ti dàpọ̀ mọ́ owó tó ti ná. Keep quiet. Ajá Azan. Àfà owó tó jẹ́ pé Àfà jókòó báyìí àbúrò ẹ̀ wà bẹ́ẹ̀ yẹn ó jókòó sí mi jókòó sí mi mo kó orí síbẹ̀ yẹn kí n kọ̀ọ̀kọ̀ kí n bọ́ lẹ̀ mi mo wọ́wọ́ sí ó wá sọ pé mo kó. Owó tẹ̀ ń wá yìí ọjọ́ tí mo wá sọ́dọ̀ yín last season alájà ọjọ́ tí mo wá sọ́dọ̀ yín ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni Àfà. Ọjọ́ yẹn ni. Àtijọ́ yẹn ló ti ń fìtínà mi nínú ilé látijọ́ yẹn wo ọjọ́ lápá fa wà lórí ìjókòó nǹkan tí mi bá ṣe fún ẹ. Ajé Azan. Ajé Azan. Alájà. Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ̀dá. Ṣé ìṣòro rẹ̀? Ẹ̀dá kúnlá ẹ jẹ́rìí ẹ̀wò náà. Allahu Akbar. Allahu Akbar. Ṣọ́hun ni. Subhanallah. Alájà ara tèmi ni só ti ń rún o. Níjọ́ tí wọ́n pé tẹ́ pé alájà àti àbúrò wọn dáná fún mi jọ ni tẹ́yìn fi gòkè lọ. Fáànù tẹ́ tọ́njọ́ náà ń fẹ́ púpọ̀ owó bá ń fẹ́ dànù ń bẹ̀rù. Ní mo dìde mo ní kí n bá kó wọ̀n mo wá kó báyìí mo gbé Kùránì lé lórí. 10,000 naira yìí ó mà ti dẹ gbogbo lérò ti dẹ bí ro ti dára ro. Owó yìí ti jẹ́ kí n ṣì ọ̀rọ̀ sọ́sọ́kọ́ mi. Ajé Azan ẹ ṣe ẹ kó kúfa torí owó lẹ́ṣẹ̀ wá gbùgbà tó bá ń kọ́ dà ẹ̀yin náà kó kúfa bálájì ti kókò lẹ́yìn náà kókò alájà. Èmi bó máa fà lẹ́yìn ẹ̀dẹ̀ kéwú alájà
tó bá ṣe pé ẹ̀yin àtọkọ yín ẹ bá ń ṣí Kùránì ìwò mi tẹ́ gbé sí ó ṣe ṣe kí irú eléyìí mọ̀ wáyé torí ẹ ti rí pé owó wà ń bẹ látijọ́ yìí ajẹ́pẹ́lájọ́ tí mo ti lọ ẹnì kọ́kọ́ gbé Kùránì ìpò ń bẹ o. Afa ẹ ṣàbà mi bẹ̀ torí mo ti ṣe lẹ́dàá yìí. Afa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo máa ti ṣe sẹ́lẹ̀dá yín lẹ́yìn o mo ti ṣe ọ̀rọ̀ sọ sẹ́lẹ̀dá yín Afa ẹ dáríjì mi. èmi gan lèmi ṣẹ̀yìn ẹ má bínú mo fọlọ́ ǹbẹ̀ yẹn kan yáfi mi fáwọn ẹbí sẹ́lẹ̀ la kẹ́yìn méjì jòdì kẹ́yìn yáfi ara yín. Afa ẹ lè dúró síwájú mi kí ní mi gbọ́ gbogbo nǹkan tẹ̀sán ni mo ti gbọ́ àmọ́ Afa ẹ bá Azan sọ̀rọ̀ tó Afa Azan ní àwọn Azan ní àwọn kí ló dé ọkọ mi ò fowó mọ̀ mi kò fowó mọ̀ mi ẹ ṣàbà mi bẹ̀ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yìí kó bá mi fowó ṣe. ẹ dákun ẹ má ra àrò kan ẹ má sunkún mọ́ mo fà ní mo mọ̀ bẹ́ẹ̀ ẹ dákun tó lọ ajá Azan ẹ kó kù ẹ dákun ẹ já bá àṣẹ tí jó tọrọ ọjọ́ ká kú fa ẹ fẹ́ kó wọ sàárè yìí ọlọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn ahùn ilé tí mo wá tí mo pé àwọn kọmitì mọ́sáàsì ní iṣẹ́ wà ní tí ó sọ náà nípa àwọn nìyẹn kọjá ara alẹ́ àwọn ọ̀gbádùn àwọn ìyàwó àwọn ọ̀gbádùn àwọn ọmọ àwọn ọ̀gbádùn àwọn náà kò ní gbádùn ara rẹ̀ náà ni ẹlòmí ò torí àwọn kọ́ má bàa lóúnjẹ fáwọn èèyàn yóò wá ní ẹ bá tẹ ẹ 20 naira méjì sí ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn máa bo orí ọlọ́run mọ́ra ni kò sì dá tábà náwó olórin kan pé tábà náwó kò pé kówó tán bá náwó náà kò pé kówó tán ẹ̀gbọ́n ọmọkùnrin léje ní Saudi Arabia ẹ̀gbọ́n tó wí ni ó ní àwọn tó wo owó ọmọ jù náà ni ó ṣòfò láṣẹ jù ntọ́lọ́run ọ̀fẹ́ ó ní pé kéèyàn lawọ́ kó wá ya àpà lọ́lọ́run ọ̀fẹ́ ó ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní tó bá ṣe pé ọwọ́ lọ bá là tó bá pọ̀ jù kọ̀tálíyọ́ pa ọ́ ó ní tó bá ṣe pé àwọn náà ló ní tó wá wo ọmọ tó pọ̀ jù kọ̀tálíyọ́ pa ọ́ ẹ ló ń ṣe bẹ́ẹ̀ fa mùsùlùmí lẹ́yìn èyí ń boná Ọlọ́run mọ́ra ẹ ṣe dáadáa sá ẹ jẹ́ wá sọ fún yín sọ́dáka tí ẹ lè ṣe tó tóbi jù ara ilé èèyàn lèèyàn máa ń ṣe fún tẹ bá fẹ́ ṣe sọ́dáka tẹ fẹ́ kọ́lọ́run tètè gbà ẹ ṣe fún ìyàwó yẹn ẹ ṣe fáwọn ọmọ yín kódà ìwà burúkú ni. ṣé mo pé as a housewife tọkọ bá rán wa ṣe tá à ń lọ sọ́jà tá à ń lọ tá à ń bọ̀ la máa rí tọrọ kọ́bọ̀ tá máa rí kójọ bọ́kọ mi ṣe dúró yìí gbogbo part tó wà nínú ẹran ló mọ̀. bẹ́ẹ̀ ni àfà ọkọ mi mọ ìgbà tó bá increase owó magi ìgbà tó increase owó rice òun ló mọ̀ kò sí nǹkan tó wà lọ́jà tí wọ́n ń tà tí ọkọ mi ò mọ̀. In fact ọjọ́ tó bá wùn láti fún mi lówó pé kí n lọ sọ́jà kí n lọ ra nǹkan wá fúnra ẹ̀ báyìí ló máa list ẹ̀ ọlápò tí mo yẹ tó ń ta gbogbo àwa fi prices ẹ̀ sí lẹ́yọ kọ̀ọ̀kan ọkọ mi á tún wá mú calculator á calculate gbogbo owó yẹn látòkèdè lẹ̀ iye owó yẹn gẹ́lẹ́ Lazan máa mú fún mi lọ sọ́jà. aláàjì ẹ gbọ́ ẹ máa lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà. bẹ́ẹ̀ ni ẹ ra nǹkan ọbẹ̀ lọ́jà. ní ìparọ́ mọ́. ẹbí gan-an tí mo já àfáà tó yẹ pé owó àwọ̀ àbí àwọ̀ là ń ná tó jẹ́ pé tálí kan náà ni mi amiskill bìlà àwọn ẹlẹ́hà mi ni wọ́n kó fún ọ pé ẹ lọ ra nǹkan tó bá dá sílé ni ẹ ṣe wá ṣe bẹ́ẹ̀ olówó ní ẹ mọ̀ jẹ́ kọ́ lọ́n bínú sí yín ẹ dóná ṣé ẹ rò pé tẹ́ ẹ bá náwó yóò ní kó wo yán tán ọlọ́run ní ńlá yẹn alábàárù ti ń ru ẹrù lọ́jà wọn tó bá ṣe pé iṣẹ́ la fi dolówó ni láti irun orí rẹ̀ bí èékánná ẹsẹ̀ báyìí ni wọ́n ti máa ń làágùn ọlọ́run fún yín ni tó bá fẹ́ gbowó lọ́wọ́ yín ta ni ó mú sí ẹ di ọlọ́run pé kọ́ mọ́ gbowó tó fún yín ẹ mọ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ jẹ́ ọ́tán ni ẹ mọ̀ ṣe dáadáa fáwọn èèyàn ẹ ṣe dáadáa ẹ kò kú fa. kẹ́lẹ́ máa wò wá fà ọ́ ẹ̀mí kàn wò pé tẹ́mi bá lọ sọ́jà màá lè price ẹ̀ á lè wá sílẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. ọ̀rọ̀ tẹ́yìn náà sọ lẹ́nu yìí yọ̀ dáa aláàjì price tẹ fẹ́ mú wálẹ̀ ẹ̀yin lẹ́rù pé iṣẹ́ agbára yín lẹ́rù kó lẹ́ fi lówó tó báwọn kì í ṣe bẹ́ẹ̀ àwọn ní ń da ẹ láàmú gbogbo ayé mọ̀ pé obìnrin ló mọ nǹkan nájọ ọkùnrin lọ àwọn nìyẹn ọ̀dà ẹ bẹ̀ ìyàwó yín kó mọ̀ bínú sí wọn. ẹ jẹ́ ó ṣàdéhùn pé ó máa san. àwọn ìta àgbègbè wa ti ń gbọ́ ń gbọ́ aláàjì ẹ̀ lé fún ìyàwó yín lówó owó gidi. akéde lọ àtúnṣe tí aláàjì àwọn obìnrin àwọn obìnrin bismillahir rahmanir rahim. Oya hàwọn ìjàpá hàwọn ìjàpá kò jẹ́ fọwọ́ bá ṣe rẹ́.
ṣe fọwọ́ bàṣẹ rẹ̀ àwọn o Ìjàpá. Aralẹ̀ àwọn kò gbádùn àwọn gan fúnra gbádùn ara o. Àwọn Ìjàpá kò ṣe fọwọ́ bàṣẹ rẹ̀ kò ṣe fọwọ́ bàṣẹ rẹ̀.